The question is proof fún wa ń bí yìí pé Islam kò kí ń ṣẹbọ. Bẹ́ẹ̀ni, ẹ sọ fún wa pé Islam kì í ṣẹbọ, ẹ ṣí máìkì yín. Ok, mo ti sí máìkì mi. Islam kì í ṣẹbọ fún ẹ tó bá nọpọlọ. Àkọ́kọ́ tó bá kọ́kọ́ lọ wo ọ̀rọ̀ tí wọ́n sọ nù Quran ní Suratul Fatiha. Allah subhanahu wa ta'ala sọ wípé alhamdulillahi rabbil alamin. Òsáyìn wo ló play mú pò lòun ní gbogbo ayé rí? Ó yá àpọ̀dà yẹn ibi tó ó yá dúró báyẹn alimasala ibi tó gọ̀ sí nìyẹn. Torí ẹ̀ mọ̀ sọ pé yín mùsùlùmí ò mùgọ̀ níyín àpọ̀dà níyẹn ò dẹ̀ lè dárò ní ọpọlọ yín ti lọ. Àwọn wèrè kan gbé ìwé wá wípé Allah àwọn wá kọ síbẹ̀ wípé Allah yìí òun ló dá gbogbo ayé. Èmi fún ara mi báyìí mo lè sọ fún ẹ wípé èmi lèmi yìí èmi náà mo dá gbogbo ayé. Wá sọ fún mi pé kí n prove ẹ̀ máa wá sọ fún mi pé mo kọ sínú ìwé kan ó wà níbẹ̀ pé èmi mo dá gbogbo ayé. Now tó bá fẹ́ prove fún wa pé lóòótọ́ Allah ló dá gbogbo ayé pé Allah yẹn báyìí kó o fi sí speaker kí Allah yẹn sọ̀rọ̀ ṣèbẹ́ sọ pé Allah ń sọ̀rọ̀ jẹ́ ká Allah yẹn bá wa sọ̀rọ̀ báyìí sí ká Allah sọ pé òun lòun dá gbogbo ayé ká dẹ̀ rí tó bá pé lóòótọ́ Allah ló dá gbogbo ayé. Ẹ̀yin àpọ̀dà òpònú arìndìn wọ́n kọ sínú Quran ó wà ní Quran pé Allah ló dá gbogbo ayé ó dẹ̀ bílípà Allah ló dá gbogbo ayé. Àwọn ẹlòmíì wà ń bọ̀ mi wọ́n bí pé nǹkan mi ló dá gbogbo ayé bọ̀ torí pé wọ́n bílíìfù nínú Quran yẹn ó ti bílíìfù pé nǹkan tó wà nínú Quran yẹn òun ló dá gbogbo ayé lóòótọ́. Èmi lèmi dá gbogbo ayé èmi dẹ̀ ń sọ fún ẹ bẹ́ẹ̀ mi ṣe sọ yìí pé mi lèmi dá gbogbo ayé at least èmi wà alive mo sọ fún ẹ ó yá pé Allah ń sìn tàbí Muhammadu kó sọ̀rọ̀ ń sìn yìí pé òun lòun dá gbogbo ayé. Ó yá fẹ́ mọ̀ sínsìn tọ́ máìkẹ́ kó pe Allah ń sìn kó o sọ̀rọ̀ let us know the fact without the Quran. You must be able to talk without the Quran. Jẹ́ ká mọ̀ yìí pé ó yá mo ti délẹ̀ ó yá pé Allah ń sìn ká la sọ̀rọ̀ ń sìn. Èmi máa proof fún ẹ pé Allah ló dá gbogbo ayé. Pé Allah ń sìn ká Allah sọ̀rọ̀ ń sìn. Ṣebí béèrè ló béèrè farabalẹ̀ náà. Ó yá sọ̀rọ̀ ó yá à ń gbọ́ ẹ. Ìṣesí aláìmọ̀kan nìyẹn. Ìwọ̀lá bí èmi aláìmọ̀kan bóyá wọlé yájá gbọ́ bóyá èmi ni bóyá wọlé jẹ́ ká mọ̀. Ìwọ proof ara ẹ wípé wọlé wọ́n dá gbogbo ayé. Oní bàbá o oníyá o bó ni wọ́n tó dá gbogbo ayé bó ló ṣe lè ní bàbá ló ṣe lè níyà. Ta ló sọ fún ẹ pé àwọn kankan ló mọ Allah ṣé báwọn èèyàn kan ló mọ Allah. Ọya gbébi inú ìwé tó ti gbére wá pẹ́ nìkan wípé nìkan ni Allah. Tá a bá gbé jáde fún ẹ sìn pé wọ́n mọ Allah ní nǹkan ṣé wàá gbà. Èwo làbí yóò lé ní ìwé yín ni a máa gbé jáde fún ẹ bọ̀ kí n tó gbé jáde fún ẹ sí hold on kí n tó gbé jáde fún ẹ èmi sọ fún ẹ báyìí sìn wípé èmi lèmi dá gbogbo ayé mo gbọ́ lẹ́nu mi àbí. Èmi ti wá proof ẹ̀ fún wípé ìwọ níyà oní bàbá. Farabalẹ̀ ìwọ ló ń sọ fún mi pé mo níyà mo ní bàbá mi ò níyà mi ò ní bàbá. Ṣebí ìwọ ló ń sọ̀rọ̀ yìí ẹ tó dá gbogbo ayé ò lè máa sọ̀rọ̀ bí kò sí sọ̀rọ̀ náà tó lò lò ẹ tó bá dá gbogbo ayé ò lè máa lò. Farabalẹ̀ kó lísìn sí mi èmi lèmi ń sọ̀rọ̀ yìí wípé èmi ò níyà mi ò ní bàbá ó ti yẹ wọn bí mi farabalẹ̀ òun lo fóònù òun lo fóònù ẹ tó dá gbogbo ayé ò lè máa lo fóònù bó ṣe ń lo fóònù yìí. Ṣáà farabalẹ̀ èmi ṣebí mi sọ èmi ń bẹ̀ sọ̀rọ̀ báyìí ó ṣáà ń gbọ́ mi ó ṣáà ń gbọ́ èmi báyìí wípé mi sọ fún ẹ pé mi lèmi dá gbogbo ayé ó yá jẹ́ kí Allah sọ̀rọ̀ sí ká Allah wá sọ fún ẹ wípé èmi tèmi sọ̀rọ̀ ìpè mi kọ́ mo dá gbogbo ayé. Bí Allah dàkún sọ̀rọ̀ ìgbà tí Muhammadu fẹ́ jẹ májèlé gan Allah ò lè sọ fún Jibril pé wọ́n ń gbé májèlé bọ̀ ó má jẹ ẹran yẹn o Allah ti lọ vacation ó ti lọ sùn pẹ̀lú 72 days. Àti ìgbà tí Muhammadu ti kú ǹjẹ́ Allah sọ̀rọ̀. Ṣé o ti délẹ̀? Mo ti fún mi ní jẹ́ bí kò pa Allah ń sìn iṣẹ́ jẹ́ ká mọ̀ sí pé Allah sọ̀rọ̀. Allah tèmi sìn ó tóbi ju tí ó jẹ́ pé tí tiẹ̀ ẹ tó jẹ́ ẹ tó normal gan kò lè gbẹ́ ní tí Allah sọ ká tó ṣe abnormal. Ṣé o sì rí báyìí wíwọ fún ara ẹ náà ò normal báyìí. Ẹ̀yin lẹ sọ pé farabalẹ̀ ẹ̀yin lẹ sọ pé àwọn kan máa ń sin kinní kan tó lẹ́nu tí ó lè sọ̀rọ̀. Now wọ́n máa ń sin kinní kan tó létí tí ò fi gbọ́ràn ọ̀rọ̀ tó ń sọ ń sìn èmi gbọ́ èmi dẹ̀ ń fẹnu mi sọ̀rọ̀ èmi dẹ̀ ń sọ pé èmi lèmi dá gbogbo ayé fine ìwọ sọ pé o believe pé mi lèmi dá gbogbo ayé èmi náà ò believe pé Allah ló dá gbogbo ayé now mo wá sọ pé káàtẹ̀ tó lè mọ̀ pé bóyá Allah ló dá gbogbo ayé lóòótọ́ jẹ́ kí Allah sọ̀rọ̀ báyìí pé ká Allah sọ̀rọ̀ báyìí ká gbọ́ Allah pé ká Allah dẹ̀ sọ pé èmi ni Allah olúwa ilé Kaaba èmi ni mo dá gbogbo ayé jẹ́ ká Allah sọ̀rọ̀ báyìí
ṣé bẹ́ẹ̀ mi ń sọ̀rọ̀ o ò dẹ̀ believe mi. ẹ̀ka tó ṣẹlẹ̀ ni pé Allah lójú kò fi ríran ó lẹ́nu ṣìgìdì ní kò lè sọ̀rọ̀ kò gbọ́n kankan. ẹ bá wọn ti kú báyìí Allah ní ẹnìkan ò bí wọn ms ó lóun ò dẹ̀ bímọ ẹ mọ̀ pé ṣìgìdì lóòótọ́ wọn ò bí wọ́n mọ́ ni wọ́n kàn máa mọ ṣìgìdì wọ́n mọ́ ni náà pẹ̀lú ìwo méjì ọwọ́ ọ̀tún méjì pẹ̀lẹ́sẹ̀ kan so nǹkan tálà jẹ́ nìyẹn ó lẹ́nìkan ò bí òun ò bímọ òun ò kí ń sùn òun ò kí ń tó gbé tẹ bá wo lóòótọ́ ṣìgìdì ò kí ń sùn akànbẹ jẹ́ ká wo ṣìgìdì Allah yẹn ó kàn máa dúró pa báyìí ni kò ní sùn kò ní tó ń gbé kò ní ọrùn so ọ̀rọ̀ yìí ti yanjú ẹgbẹ́ Quran síta fún kó kà. èmi tẹ̀ fẹ́ bá gbé sọ̀yẹ́ Buhari 43764377 kó rí bọ́n ṣe mọ Allah. alábùkù kaláwọ̀ alábùkù. Allah ti kan bukú ẹ̀yin ẹrú ẹ̀kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀yin làbọ̀ ẹ̀yin bá kiri ń sìn. ìtawọ̀ bàbá yìí ṣe tó jẹ́ pé gbogbo wọn parẹ́ ni ẹ̀sẹ̀ yọ ọmọ náà tó ra wọlé. a máa rí ibi tí wọn bàbá ti yín wà pẹ̀lú aláàṣìgì aláàyín a máa rí ibi tí wọ́n máa parí ayé sí. torí gbogbo ayé káàkiri làlá àti dẹlẹ́yà gbogbo ayé ló ti ń lé àlá. bẹ́ẹ̀ ni. àwọn ọmọ màálù Fúlàní ti dàgbà láàrin èèyàn. ó ti wà ń bẹ̀ kó kà. Alimasala gbóhùn sókè. kí lẹ fẹ́ dùn bẹ́ẹ̀ kí n tó kà. wọ́n ti gbé síta kọ̀ọ̀kan tó bá lè ka lárúbáwá o lè sọ pé o lè kà á so ẹja ayé. mo là ìṣe ní lè ka lárúbáwá mo lè kọ́ lárúbáwá láti odidi ọdún kan tí mi ò ní wòwe. kí ni ẹ fẹ́ lò ń bẹ́ẹ̀ kí lẹ fẹ́ lò ń bẹ́ẹ̀ tí èsì pé màá wá lọ mọ́. mo lè ka kí lẹ fẹ́ lò ń bẹ́ẹ̀ kí lẹ fẹ́ lò ń bẹ́ẹ̀ ẹ kàn lè sọ fún mi pé kí n kà ẹ sọ pé nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn fẹ́ mú bẹ́ẹ̀. àdó tó o bá ti lè kà á kó bọ́ọ̀lẹ̀ kà á àti bẹ́ẹ̀ gbé síta ọkọ̀ ìyá yín la gbé dé ìka. ó yá jẹ́ ìbọn ká. mẹ̀múni àníkọ́lá sẹ́mìtù àbá ọjà ọ̀tọ̀dìríyìn yakul kunna na'budu hajar fa'idha wajadna hajaran huwa akhbaru minhu alqaynahu wa akhaynahu akhar fa'idha lam najid hajar jama'na جثوة من تراب ثم جئنا بشدة فحلبناه عليه ثم طفنا به فإذا دخل شهر رجب كنا متصلوا أسنة فلا تدعوا روحا فيه حديدة ولا سهما فيه حديدة إلا نصرناه وألقيناه شهر رجب. نعم. وسمعت kẹrìntàyín ka kí ó dàbí bàtẹ jẹ ẹran tẹran wá ògbé yín ẹ kàn kàkà àwọn Muslim tó bá ń wòyìn gan máa fi ń ṣe yẹ̀yẹ́ olódò ọdún mùsùlùmí o tún lè ka lárúbáwá olódò. ọ̀dà mo ti gbọ́. وسمعت أبا رجاء يقول كنت يوم يبعث النبي صلى الله عليه وسلم غلاما أرعى إبلا على أهله فلما سمعنا بخروجه فرجعنا إلى النار إلى مسلمة ọ̀yá kí lẹ fẹ́ lò ń bẹ mo ti bá yín kà. sún nǹkan tó kà náà yà nǹkan tó kà ń bí nsìn tú fáwọn ọmọ Yorùbá ká gbọ́. kí n tó bọ̀ tú ẹ̀ náà pọlọ náà ṣe wá gbọ́n tó mùsùlùmí ni ẹ sún wálẹ̀ sí kí n kà látòkè.
ìwọ ni o ms ẹ bọ́ lọ́pọlọ yẹn ẹ bá ọpọlọ sùn sísàlẹ̀ ọpọlọ ẹ ti lọ sẹ ẹ ti lọ ẹ bá sùn ẹ gbé sísàlẹ̀ látòkè ẹ̀yẹ láìpẹ́ ọpọlọ ẹ ó ti lọ ẹ bá sùn nǹkan sísàlẹ̀ tó kà ń sìn olórí kúkú. olódo orí ẹ̀ kú olódo bórí muhammadu ṣe kú lórí Allah ṣe dọ́ta wọ́n ti bẹ́ẹ̀ gbé sí èwo lẹ gbé sí àdìkẹ́ gbé látòkè níbi jùs wà ìmọ̀ bẹ́ẹ̀ mo tó ní tiẹ̀ kí mọ́ n gbé lárúbáwò látòkè sí kankan mọ́ nǹkan tẹ́ ẹ kà wọn ẹ àti ní tú gbé látòkè. nǹkan tẹ́ ẹ kà ṣé bẹ́ẹ̀ náà lẹ kà ẹ̀ dẹ̀ tú èwo làbọ̀ máa gbé látòkè nǹkan tá a nídìí ní lélẹ̀ ẹ kà ẹ tú ṣẹ́bílẹ̀tì nǹkan tẹ́ ẹ ń kà ò dá yín lójú ni ẹ kà ẹ̀ dẹ̀ tú nígbà téèyàn máa sọ English yẹn dẹ̀ máa tú sí Yorùbá ó tán kí wọ́n á ní ẹran kéèyàn wá máa ka English látòkè ibì kan náà kàn extract ẹ tú ẹ ti kà ẹ dẹ̀ tú. náà ó sọ pé hadathana Sulayj bunu Muhammadin qala sami'tu Ma'di ibnu Maimun qala sami'tu Aba Raja'in al-Utadi yaqul ẹni tí wọ́n ń pè ní al-Utadi yìí ó sọ pé wọ́n gbé lọ kunna na'budu hajar ó pé kunna na'budu hajar síwájú kan tó bí ànábì àwọn máa ń bọ òòṣà àwọn máa ń bọ òkúta ó yẹ pariwo fàídà wàjáde náà hajar táwọn ò bá wá rí òkúta táwọn fẹ́ máa jọ́sìn fún wàhùwà akhbar minhu alqaynatu wa aqdinahu akhara àwọn ò wá nǹkan míì táwọn ò kó jọ táwọn ò máa jọ́sìn fún fàídà lánàjìdì hajar jama'ana uswatan min turabin táwọn ò bá wá rí àwọn òkúta táwọn ò bá tún rí àwọn nǹkan yàtọ̀ àwọn òkúta náà àwọn wà kó àwọn bíi àwọn uswatan min turab bí àwọn òkúta kéékèèké àwọn òkòjọ summa jifna bishatin fahalaynahu alayhi àwọn ọmọ bishatin ìtàn pè ní shat òní ẹran àwọn ẹran òbúkọ bí àwọn ẹran òbúkọ wà lẹ̀ Yorùbá tó jẹ́ tọ̀dọ̀ tiwọn àwọn wa máa ń pa fún summa tufna bihi fa idha dakhala shahru Rajab kunna musalli asnati fala nada'u رمحا فيه حديدا ولا سهما فيه حديدا إلا نسعناه وألقيناه شهر رجب pé àwọn máa ń ṣe àwọn nǹkan ní àwọn oṣù tó jẹ́ oṣù Rajab وسمعت أبا رجاء يقول كنت يوم يبعث النبي صلى الله عليه وسلم ìtẹ́ ti gbé gbọ́ torí tẹ́ bá fẹ́ padà fèsì ní sí ọpọlọ yín lẹ̀ pé ìgbà tí wọ́n ti bí ànábì tí wọ́n ti gbé ànábì dìde òun làwọn máa ń ṣe àwọn nǹkan òun làwọn máa ń ṣe àwọn wípé àwọn máa ń bọgi àwọn máa ń bọ ọ̀pẹ àwọn tiẹ̀ tún lọ́pọlọ sí ìgbà tó tún gbé ànábì dìde wọ́n fi igi àti ọ̀pẹ lẹ̀ bó wàá ní tàwọn tó dé ní ìsìn táwọn tún lọ́pọlọ lẹ́yìn ìgbà tó gbé ànábì dìde ó ní mo ti kà ń kí lẹ́fẹ̀ẹ́ sọ. ọpọlọ ẹ ti lọ torí tọpọlọ ẹ ò bá lọ ni. ms ẹkàn bá gbé ẹhùn ẹ jẹ́ káwọn èèyàn rí òkúta tí wọ́n ń sọ yẹn tí wọ́n ń bọ tànàbí tó dé àtọ. tó ṣòfò nínú Allah àti Muhammadu wọn àti bí Muhammadu wọ́n ti ń bọ òkúta yẹn lẹ́yìn tó bí Muhammadu nísìn tí àwọn ọmọ ẹrú yìí náà tó ti wá dàgbà àwọn ọmọ màálù láàrin èèyàn ń sìn ẹ tún wá yìn bá wọn sin òkúta yẹn so ta ni ò lọ́pọlọ nínú Muhammadu àtàlà àti torí ńgbà tó máa sọ̀rọ̀ sìn ó ní wọ́n ń bọgi bọ̀pẹ̀ meanwhile nǹkan tó wà nù nǹkan yẹn. báyìí ni wọ́n yìnbọn òkúta yẹn so ṣé Allah ni ò lọ́pọlọ ni àbí Muhammadu ni ò lọ́pọlọ. nǹkan tó wà nù nǹkan yẹn ẹ jẹ́ káwa kà tí ogun wọn gbọ́ ẹ lè rí i pé kò ń ṣe igi àtọ̀pẹ̀ àmọ́ torí pé láti fi lè parọ́ tán àwọn èèyàn bó ṣe ń ṣe torí àwọn ẹni òfò ni wọ́n iṣẹ́ wọn ni pé kí wọ́n ṣáà máa parọ́ tán àwọn èèyàn jẹ
kán ṣáà ilé máa lọ kálárúbáwá manipulate tẹ àwọn gbé wá èèyàn fún mi bẹ́ẹ̀ ni kálárúbáwá ká ẹ̀kọ́ gbẹnu dákẹ́ gbẹnu dákẹ́. ọmọ fúlàní ọmọ màálù gba tó ń ka orí pa dákẹ́ tábà ti fẹ́ ka kinní sìn máa ṣì máìkì gbọ́. ó ní wẹ́ẹ́ mọ̀ká english ẹ̀ kálárúbáwá. narrated Abu Raja. देखो मैं तुम्हारे लिए ढेर सारे खिलौने और साइकिल लेके आई हूँ ẹsílẹ̀ bá ní kí mò ń ṣe ẹ̀kọ́ mọ́ ń bọ̀. तुम यहाँ पे खेलो Okay, ṣé Big Joe wà ń bẹ̀? Ó ní we used to worship stones. Àwọn máa ń sin òkúta. And when we found a better stone than the first one, táwọn bá rí òkúta kan tó dáa ju ti tẹ́lẹ̀ lọ, we will throw the first one and take the later. Àwọn máa ju ti táwọn kọ́kọ́ rí yẹn, àwọn àjùnú táwọn ti ń sìn yẹn, àwọn aṣẹ́wà mú níwọ̀n táwọn ṣẹ̀ṣẹ̀ rí yẹn. But if we could not get a stone, táwọn ò bá wá rí òkúta, then we collect some earth. Àwọn máa kó iyẹ̀pẹ̀ jọ and then bring a sheep and milk that sheep over it. wọ́n á dẹ̀ pa ẹran sí òkúta yẹn wọ́n á fi pa. And perform the tawaf around it. wọ́n wá ṣe ètùtù wọ́n á máa yí òkúta yẹn ká lẹ́ẹ̀mélòó. When the month of Rajab came, tí oṣù tó ń pè lóṣù rájà bá ti dé. we used to stop the military actions, wọ́n láwọn máa dáwọ́ ogun dúró tó bá ń jagun lákòókò náà. calling this month the iron remover. wọ́n á máa pe oṣù yìí ní oṣù tí wọ́n máa ń yọ irin wọ́n yìí ń But ṣe lè we ní used to kàbá wọ́n máa ń remove yọ the- irin ara kàbá. For we used to remove and throw away the iron parts of every spear and arrow in the month of gbogbo irin tó Rajab. wà níbi igun kàbá wọ́n máa ń yọ ó lóṣù tó máa ń yọ wọ́n yìí. Now Abu Raja added, àbúrájà sọ àfikún ó wípé when the prophet sent with Allah's message, ó nígbà tí muhammadu dé tó ní àláàrán òun ṣe I gidi was a àláàrán òun. boy working as a shepherd of my ó family lóun jẹ́ ọmọ camels. kékeré tóun ṣe darandaran. When we bọ́n ọmọ heard àgbẹ̀ the náà ti ṣe news darandaran. about the appearance of the prophet, ó nígbà táwọn gbọ́ ìròyìn pé muhammadu dé ó we lọ. ran to the fire. ó lọ́wọ́n bẹ́lu iná. Now gbogbo wa gbọ́ nǹkan tí a kà ń bì pé wọ́n máa ti ń sin òkúta tẹ́lẹ̀ òkúta yẹn tí islam kí tó dé wọ́n dẹ̀ Islam máa ń tó yí ká bẹ̀rẹ̀. wọ́n dẹ̀ máa ń yọ irin yẹn wọ́n Wọ́n dẹ̀ dẹ̀ máa máa ń fi pa ẹ̀jẹ̀ ẹran pa ṣé fún. wọ́n ń ṣe lé ní àbí wọ́n ò ṣe. Wọ́n dẹ̀ máa ń yí i ká. ẹ̀yin Then àbọ̀kúta ẹ̀yin sáúdí èèyàn wa mo fẹ́ kẹ́ tí wàá mọ̀ pé àwọn òkúta yẹn tẹ́ bá lọ tẹ̀ sí Google pé kí ni nǹkan tí wọ́n fi kọ́ Kaaba, gbogbo àwọn òkúta tí wọ́n ti ń sìn yẹn ni wọ́n tò tí wọ́n fi kọ́ Kaaba yẹn máa rí ń bẹ̀. But ibẹ̀ yẹn kọ́ ni mo lọ yẹ kí n wá show fídíò bí wọ́n ṣe ń ṣe ní Kaaba báyìí nípa òkúta yẹn, especially Hajaratul Aswad òun náà pẹ̀lú òkúta tí wọ́n ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀. Kí ló dé tí wọn ò stop ẹ̀ nígbà tí Muhammadu dé? Ẹ jẹ́ kí n gbé jáde, ẹ fún mi ní ìṣẹ́jú kan. òkúta aswad kò sí nínú ní tó ka o ẹ̀yin òkúrọ́ àbí ẹ mú bi tí wàá sọ ọmọ fúlàní kí lorúkọ òkúta tẹ wá ń bọ́ nígbà yẹn kí lorúkọ òkúta yẹn sọ fún wa òkúta tẹ́ ń tà wá tẹ́ ń fẹ́ ẹran pa tẹ́ ń fẹ́ jẹ ẹran pa àwọn ọlọ́ kan wà ẹ̀ lè pa mọ́ ń ta òkúta tẹ́ ń tà wá kí lorúkọ ẹ̀ ń fi ẹ̀jẹ̀ ẹran pa ọ̀tá ń sọ nìyẹn dẹ̀ arọ́ lójúkorojú. mo á cv lè gbóhùn sókè. bẹ́ẹ̀ sàwọn bí tábà mo kí ti mo ti dé ẹ yẹ kí àwọn káwọn ọmọ ẹrú yẹn sì mute síbẹ̀ ẹ jọ so òun ni ẹ̀yin èèyàn wa ẹ máa wo. ẹ̀jẹ̀ tí wọ́n fi ń pa ẹ ti rí òun nìyẹn o. ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون ẹ gbọ́ àjàrà kẹbíra òkúta àlá لهم عذابا ẹ̀jẹ̀ yẹn nìyẹn o, òun náà ti ẹ ti rí òun ni wọ́n ti fi ń pa yìí o, òun náà ti fi ń gírísì ẹ̀ yìí o. ìyàwó ẹlẹ́bọ kù ti débi pé gbẹnu dákẹ́jàre ẹlẹ́bọ Saudi ọmọ àlè àpótílétà àpọ̀dà. ẹ sì rí àwọn òkúta ara Kaaba, ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé àwọn òkúta yẹn òun náà ni wọ́n fi kọ́ Kaaba, bọ́n ṣe ń bọ́ ń gbà yẹn òun náà ni ẹ ti rí bọ́n ṣe fi ń pa Kaaba yẹn náà bíbọ ni o, ẹ ti rí wọ́n ń sin Kaaba náà ni o, ẹ ti rí.
bó ṣe ń yọ irin yẹn lénìí eléyìí náà Ẹ ó dàbí kó wà ń bẹ̀. lénìí ká náà bó ṣe ń yọ irin gbogbo ẹ̀ lọ́yìn wá ń ṣe ìyẹn lẹ́bọ Saudi. Ẹ kò sí ní ilé. ọ̀gá létí tọ́gì ló tún ti gbé lọ mú. Àpọ̀dà. gbogbo bá pòsì ẹ̀ sí bá bá pòsì ẹ̀ sí kálí fún ọmọ gbowó níbo lè kọ́ lọ́ti lọ mú ibi ká tí òfin ṣe kàbá àwọn ṣe kàbá nìyí. Ẹ̀rí bọ́ yẹn ń ṣe ra wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú torí òkúta. Ẹ̀rí. Ẹ máa rí ẹ̀yẹ́ kí n tún gbé mi wá. There is no hidden place fún ọmọ ẹrú. Ibi tí wọ́n ti ń yọ irin òkúta yẹn kí n gbé wá. Mo fẹ́ bá yín gbé ibi tí wọ́n ti ń yọ irin yẹn wá. Àwọn yípo yóò mọ̀ ojú ti là. ti là àbọ̀ ẹ̀mọ̀ kan bẹ lára ti yín náà. Gbẹ́nu sàn àpọ̀dà àjàrí àpọ̀dà. Gbẹ́nu sàn.